òun tún rédíò owó ti lọ àti pé òun tún ti fẹ̀rẹ̀ ṣáà máa sùn lẹ́ka jáde lọ òun tún orí làǹkàrà lé ẹ̀ka bọ̀ làǹkérò ọ̀nà tabarẹ́ni tó jọ́ mẹ́ta ní ara àti wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ mà kú jọ́ mẹ́ta wa káàbọ̀ sórí ètò yín ètò owó ètò àṣírí ayé pẹ̀lú ìròyìn ọ̀rẹ́ntì àti bàbá àlùbáríkà wọ ìbìdànù ní ìlú Ìgbòdú ní Ìkòròdú ọ̀gá ẹ̀lú kòmẹ́dẹ́ àkú lárọ̀dá òjò ibikíbi tí gbogbo wa bá wà bàbá àlùbáríkà wà ń kàlà wọ ìbìdànù ẹ̀ tí bàbá tútù lẹ́yìn wọ́n ṣe ti gbójú bàbá yìí bàbá o àlùbáríkà. Àṣẹ Ọlọ́run kí ni mo wí àṣẹ Ọlọ́run lójó fi ń rọ̀ àṣẹ Ọlọ́run lóyún fi ń ṣe oyin gbọ́ àṣẹ Ọlọ́run yẹn Ọlọ́run jọ mọ wáyé ẹnì kọ̀ọ̀kan wa kò ní korò fún wa a máa dùn rí a máa dùn wò láwàláwà. Ọlọ́kùnwàtà ilà bìlà ìyàlẹ̀ ilẹ̀ ṣe. Bàbá lè mí àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ Yorùbá ló ń bọ̀ wọ́n ní àwọn ọ̀la ń dẹ́dẹ̀. Àwọn ọ̀pọ̀lá dẹ́dẹ̀ o. Kí la máa dẹ́dẹ̀ sí? Ìfura ni o. Ìfura ni ká dẹ́dẹ̀ sí. Àtọ̀rọ̀. Ká dẹ́dúrà. Adẹ́dẹ̀ ogun. Bẹ́ẹ̀ bàbá lórí ọ̀rọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ rántí bí ọdún díẹ̀ sẹ́yìn gbà tá a fẹ́ dìbò a fi dìbò ẹlẹ́rìí pé ìjọba yẹn dáa ẹ ló máa wọ́ ṣùgbọ́n àdúró ṣùgbọ́n ẹ̀ ń tẹnumọ́ nǹkan kan ẹ̀ ń tẹnumọ́ ọ̀tẹ̀ ẹ ní ọ̀tẹ̀ rí o ọ̀tẹ̀ rí ẹ wo ìgbà tí wọ́n bọ̀ wá ṣe campaign lẹ́kọ̀ọ́ la fi dá orin onínú mi bó rọ́kàn mi dẹ̀mọ̀ mo wà nígbẹ̀gbọ́ mi bó rínú mi dẹ̀mọ̀ mo wà tẹ́lẹ̀ ìlú dẹ̀mọ̀ ijó dẹmọ aṣọ dẹmọ wa jó pàdé yìí gbogbo ara àwọn àárẹ̀kọ́ máa wá tó máa jó pàdé wọn gbà yẹn. Kò sẹ́ni tí ó dìbò fún Tinubu lẹ́kọ̀ọ́. Kò sẹ́ni tó dìbò. Àtúnṣe àwọn ọ̀tẹ̀ míì tó dẹ pé ó tiẹ̀ wá fojú ṣùgbọ́n ilé tó wá ń ṣẹlẹ̀ yìí omi ọ̀tẹ̀ tó ń gbé kaná ti hó wọ́n ti ta àmàlà ọ̀tẹ̀ gidi báyìí ọbẹ̀ tó máa fi gẹ́ gangan lọ́kùn kan sí báyìí nítorí ọ̀tẹ̀ gangan ó ti wá jáde báyìí bàbá ẹ̀ ní kíni wọ́n ti dẹ́gbẹ́ kan lẹ̀ ADC ẹgbẹ́ ta dẹ̀ ń sọ yìí àwọn jàǹkànjàǹkàn ló wà ń bẹ̀ àwọn bíi Àtìkù àwọn bíi Peter Obi àwọn bíi Rauf Arẹ́gbẹ́ṣọlá débi pé Arẹ́gbẹ́ṣọlá gangan ni sẹ́kítírì ẹgbẹ́ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé àwọn èèyàn wípé àní àwọn ò fẹ́ Bọ́lá Ahmed Tinubu mọ̀ yẹn ààrẹ wa àwọn fẹ́ dàjọba ẹ̀wò tipátipátá àwọn fẹ́ lé àwọn fẹ́ tí wọ́n tiẹ̀ wá ń sọ pé kí àwọn èèyàn ṣe ìwúrò wà yẹn bàbá ṣó yẹ ká lẹ́gbẹ́ ìwúrò wà yẹn ṣá ṣó yẹ kó wù ú àti pé ìtọ́wà omi ọkà ta ní wọ́n ti sè ní ti ọ̀tẹ̀ yìí ibo wọn fẹ́ gbé ká. Ṣé yèyé oge sórí òjò tí ń pagún bọ̀ ọ̀nà jìn. Òjò ti pagún nínú igbó láyé ọ̀nà jìn ọ̀rọ̀ tó fi sọ́tún ó ti fi sósì ṣùgbọ́n ẹnu yìí tá a bá fi jóbi fún yàn ó lè má jẹ́ ṣùgbọ́n tá a bá fi sọ̀rọ̀ fún kò bá dáa kó gbọ́ torí ìjọ tá a ti ń sọ̀rọ̀ bọ̀ yìí Ọlọ́run tí ènìyàn ká jákulẹ̀ àwọn ọ̀rọ̀ tó lágbára tani bàbá Ọbásanjọ́ kúrò nínú ìṣòro yẹn yóò padà dà rẹ tó dẹ̀ rí bẹ́ẹ̀ tá láti kó ìjọba sí ipò ní ọ̀kọ̀ọ̀kan mú náà wálẹ̀ ṣùgbọ́n kò ní sí ìtàn tá a sọ lórí ti tí ọmọ ibo yìí máa ń bá mú gbogbo yìí máa ní ìdáwọ́ Goodluck Jonathan. tá a sọ pé yóò wọlé ẹni àrílẹ́yìn ló pọ̀ wájú tá a dẹ̀ tó rí pé Buhari wọlé Jonathan lọ kọ́kọ́ kí agbódì lọ́dọ̀ àwọn mi jọ̀nà lọ́hùn ń sọ fún yín ó ní ọ̀tẹ̀ wà ńlẹ̀ o ọ̀tẹ̀ wà ńlẹ̀ o àfi kẹ́ ẹ múra ọ̀tẹ̀ wà ńlẹ̀ o
ọ̀tẹ̀ níbi tẹ́ bá ti wá rí àwọn èèyàn ńláńlá bíi 4, 5, 6, 7 nínú àwọn olóṣèlú tó wá fèsì ẹnìkan wọ́n ti paná ọ̀tẹ̀ lóòótọ́. Tàbá máa parọ́ lókù ọ̀tẹ̀ ti dé. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ò ní pé a sọ fún Ahmed náà, mo fọlọ́n sọ pírẹ́sidẹ́ǹtì wa pé ó pe àwọn ẹni Ọlọ́run tírà wọ́n bẹ lọ́n fún un, kó pe mùsùlùmí, kó pe kìrìsìtẹ́nì, kó pe ẹlẹ́sìn kábàláyé, wọ́n bẹ lọ́n fún un. Wọn ò súnmọ́ àwọn ẹni Ọlọ́run, wọn ò súnmọ́ àwọn ẹni Ọlọ́run tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó good. Ǹjẹ́ wọ́n á wá rí ọ̀tẹ̀ yẹn ṣe àbí wọn ò ní rí i ṣe? Torí bí wọ́n bá dé báyìí àtàràgbẹ́ o tó jẹ́ pé wọ̀nyí Yorùbá wa láyé Awólọ́wọ̀, Yorùbá ló ṣe lọ́yà, Yorùbá ló ṣadájọ́, gbogbo ẹ̀ pátá Yorùbá ló ṣe. Yorùbá àwọn kan ti wá síra wọn pé ọmọ aná làárán sí náà, kò sí kankan táwùsá ṣe inú ẹ̀. So wá yẹ kí irú àwọn Arẹ́gbẹ́ káwọn wá lòdì sí Tinubu. Yorùbá bá sọ̀rọ̀ láàárọ̀ kó tó dalẹ́ á sì yí padà. Ẹ̀rù Yorùbá dẹ̀ bà mí, ẹ̀rù Yorùbá Ògúndé Ọlọ́run fọ́run kẹ́ ní Yorùbá yóyóyóyó bí nálẹ̀, Yorùbá yóyóyó bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Ṣé bàbá kọ́ ni bàbá ń ṣe báyìí? Bàbá ni bàbá ń ṣe. Ǹjẹ́ Tinubu gbogbo wọn pátá ǹjẹ́ wọ́n wá rí i ṣe àbí wọn ò ní rí i ṣe àbí yóò ṣe? Ìyẹn díjọ́ mẹ́jọ máa sojú abẹ́ǹkúnjọ́ náà, máa sọ bóyá wọn á wọ́n ènìyàn, máa sọ níjọ́ tá a sọ pé yóò wọlé mọ̀ dájọ́ àbí bẹ́ẹ̀ kọ́. Yẹ ká rí ti ijọ́ mẹ́jọ lénìí, màá wá sọ tí ó jáde sí. Látàyè Ṣàgárì dàkókò tá a dẹ̀ ń sọ a sì jákulẹ̀ péjọba yẹn gan ó ṣe rí. Ǹjẹ́ gbogbo àwọn tó ń dìtẹ̀ ìbò ni ó ṣe rí? Ṣùgbọ́n ọ̀rọ̀ táwa ti rí tẹ́lẹ̀ náà ní í ṣẹlẹ̀ yìí pé ọ̀tẹ̀ wà ńlẹ̀ o, ọ̀tẹ̀ wà ńlẹ̀ o, sẹ́mọ̀pọ̀tẹ̀ yẹn náà ló wà ńlẹ̀ yìí. Ǹjẹ́ wọ́n wá borí ọ̀tẹ̀ àbí wọn ò ní borí ọ̀tẹ̀? Òdìjọ́ mẹ́jọ. Òdì ọjọ́ mẹ́jọ. Ǹjẹ́ gbogbo àwọn ènìyàn ǹjẹ́ wọ́n jẹ àbí wọn ò ní jẹ náà? Àwọn apàdà wá sọ pé já àjọkújọ máa ṣe é. Àbáwọn náà wọ́n já àgbà. Òdìjọ́ mẹ́jọ. Òdìjọ́ mẹ́jọ. Láṣẹ Ọlọ́run tó ráwọn tẹ irú àwọn bẹ́ẹ̀ yẹn, àwọn méjì ò lè fèsì èèyàn kéèyàn mọ́ bí tí ó bá rẹ̀. Ọ̀ṣun ti wà ń bẹ̀, Ìgbò ti wà ń bẹ̀, Haúsá ti wà ń bẹ̀, Yorùbá ti wà ń bẹ̀. Wọ́n ti wá pé mítẹ́ẹ̀nì, wọ́n ti dẹ́gbẹ́ lẹ̀. Ó lágbára. Tinubu Ọlọ́run dúró tiẹ̀, Ọlọ́run dúró tiẹ̀. Ọlọ́run náwó sáwọn ẹni Ọlọ́run o. Tá a bá ti gbọ́ ọ́ tá a ṣe pèlè ọ látijọ́ yìí, ó ti fi nǹkan kan náà ní sí wa. Ṣùgbọ́n Ọlọ́run bọ̀ ṣe á sì béèrè, Ọlọ́run fún wa. Ọba sì fún wa, Ọlọ́run máa fún ọ sí, Ọlọ́run bọ̀ sí.
ọlọ́wọ́n bọ̀ sí ọlọ́dàkùn fi ẹlẹ́yẹ balẹ̀ abẹ́ fèrè àwọn náà ni Musa dàgbà sí ọlọ́run sì sọ ọlọ́run dákun bá wa sọ ọlọ́run dákun bá wa sọ gbogbo àwọn èèyàn dáadáa tí ó tún Nàìjíríà sí yá jálùjálù lóka haúnáka ìlẹ́ka ìyáàkà lọ́sítọ́ èèyàn wàláhùláwàlá kúwátà ìlà ìláyà nílẹ̀ àṣà ìjọbẹjọ. òun náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà Ògìdànù nílùú Ìgbòdú ní Ìkòròdú. wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní kìmí tó bá dijọ́ mẹ́jọ àtúntẹ̀síwájú bóyá ẹgbẹ́ ADC bóyá ó níbi tán máa fàdàgbé ètò rọ̀ sí kí nìdí èwo ló máa borí ṣọ́ọ̀tẹ̀ máa kú àbínú ọmọ akẹjú ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ bá wa pàdé lórí ètò yìí náà nìyẹn. ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀kan sí bàbá àlùbáríkà Ògìdànù fún nǹkan tó bá ń ṣe ẹ́ àlákàlà ní ìran bí ní gbogbo ẹ̀ ọjọ́ ò lọ déédéé ní owó ọmọ owó kò ń wáyà wọ́n sì bàbá àlùbáríkà Ògìdànù wà nílùú ọba ọ̀nà ògbà ilé ọ̀gbà kan sí wọn ní Ìkòròdú ibikíbi tí a bá ń bọ̀ ní Kòdùgà iná tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Gbódú junction ti rí sanbord tàbí kẹ́ẹ̀bẹ̀rẹ̀ tẹ́bẹ̀yìn tẹ́ wà nílùú ọba Ìpè kò síbi sáfẹ́fẹ́ àdúrà òde kò lè síbi tí wọn ti lè bá yín ṣe nǹkan ṣiṣẹ́ ó wà nílùú ọba Ìpè kò síbi táfẹ́fẹ́ òfèdè 08023829492 08023829492 ire ó dàbọ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.